àṣírí ìpàdé tí Ládọjà lọ bá Tinubu ṣe l'Àbújá àṣírí náà ti padà tú o. Kí n tó sọ nǹkan kan ẹ kọ́kọ́ wo fídíò yìí náà mo ń padà bọ̀. Kábíyèsí bẹ́ẹ̀ kí ni wọ́n tẹ̀lé tán gbé sórí mi ò lè gbá pálí Nàìjíríà mi ò lè kankan fún apply fún pálí Nàìjíríà nínú ìbò wọn náà bá mi wọ́n tẹ̀lé mi wọ́n sọ fún German wọn kọ́ lẹ́tà yẹn wà lọ́wọ́ mi tí Nigerian government embassy kọ sí German government pé àwọn olè fún mi ní passport wípé Buhari government wọ́n tẹ̀lé mi. On the 21st of January 2026 tá a wà yìí ní ọba Rasidi Adéwọ̀lú Ládọjà ó gbéra ó dìlú Àbújá èèyàn l'Aso Rock. Kí ni bàbá Ládọjà lọ bá Tinubu sọ? Gbogbo ẹ̀ ní yànnàná fún yín nínú fídíò yìí. Gist TV lo Yorùbá lẹ́wà tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn oníjẹ́ bá tẹ subscribe ní sórí YouTube channel yìí. Ikú aya ikú omi kókó ń bẹ̀ kò ní wọlé tọ̀ wá. Kí ni ọba Rasidi Ládọjà tó lọ bá Tinubu sọ l'Àbújá? Ẹ̀yin ọmọ Yorùbá ẹ máa dunnú ẹ máa yọ̀. Òmìnira ti dé sílẹ̀ Yorùbá látàrí ìgbésẹ̀ ńlá tọ́ba Rasidi Ládọjà tó gbé. Gbogbo ẹ̀ la yànnàná fún yín nínú fídíò yìí ṣùgbọ́n kó tó di pa wàá ṣàlàyé kó tó di pa tú àṣírí ńlá eléyìí tí ọba Rasidi Ládọjà tó lọ bá Tinubu ṣe nílùú Àbújá. Gbogbo yín náà lẹ́mọ̀ yìí pé ní ọdún 2021 ìjàmbá burú kan ṣẹlẹ̀ èèyàn nílẹ̀ Yorùbá nílùú Ọ̀yọ́ ká wá sọ yìí pé lágbègbè kan nílùú Ọ̀yọ́ èèyàn tí wọ́n ń pè ní Gànmọ́. Ìjàmbá burú wo ló ṣẹlẹ̀? Ẹ má gbàgbé ibì kan là ń lọ ṣùgbọ́n tá a bá mú láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ó ṣeé ṣe kó má yé àwọn èèyàn. Ní 2021 táwọn wí làwọn agbébọn wọ́n kọlu àwọn ará Gàngán tó jẹ́ pé ó mú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí lọ. Èyí ló mú ajìjàgbara yóò Sunday Igboho ló gbéra tó lọ kojú àwọn agbébọn náà. Ọ̀rọ̀ náà dá yanpanyanrin lẹ̀ débi pé ó fa wàhálà ó fa gbọ́nmi sí omi òtó láàrin àwọn ilẹ̀ Yorùbá àtàwọn agbébọn. Eléyìí gan ló wá mú ààrẹ wa ń gbà náà eléyìí tó jẹ́ President Muhammadu Buhari tó fi ní àfi dandan lá kí wọ́n fi ọwọ́ òfin kí wọ́n fi mú olóyè Sunday Igboho. Báyìí ni wàhálà náà bẹ́ẹ̀lẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí wá olóyè Sunday Igboho káàkiri. On the 1st of July 2021 làwọn ọmọ ilé oṣó ológun SS ni wọ́n lọ ilé Sunday Igboho. Wàhálà bẹ́ẹ̀lẹ̀ ń bẹ̀. Ẹ wò mò ń padà bẹ̀ ẹ kọ́kọ́ wo fọ́nrán kékeré yìí náà. I'm a typical Yoruba man. So, and I have my green card. This is my green card. Then we have our culture. That is Yoruba culture. We call it Yoruba culture. Our culture is so beautiful all over the world. So my people, we need to join our hand together to fight for our region, our culture. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n bá ìjàmbá náà lọ ṣùgbọ́n wọn ò rí olóyè Sunday Igboho mú lọ́jọ́ tá à ń wí. Ṣùgbọ́n ní on the 19th of July 2021 kan náà nígbà tí olóyè Sunday Igboho tó ń gbìyànjú àti sá kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà lọ sílùú Germany wọ́n ra olóyè Sunday Igboho mú ní Cotonou airport. Ibẹ̀ ó di fi jẹgán ó dínú ẹ̀wọ̀n ó lo àìmọye ọjọ́ èèyàn nílùú ẹ̀wọ̀n kó tó di wípé wọ́n tú u lẹ̀. Ìgbà tí wọ́n wá tú olóyè Sunday Igboho lẹ̀ tán àwọn títú u lẹ̀ náà kì í ṣe pé wọ́n tú u lẹ̀ lásán pátápátá. Wọ́n wá gbé wanted lórí orúkọ olóyè Sunday Igboho. Gbogbo ẹ̀yin tí ẹ bá mọ̀ túmọ̀ wanted ìtumọ̀ ẹ̀ ni pé kò lè rí passport Nàìjíríà kò lè rí lò láti lè travel
kúrò nílùú Germany tó wà. Àkáǹtì Nàìjíríà kò lè rí lò, ó ṣe léyìí fà títí táàrẹ wa àná eyín Muhammadu Buhari tó fi jáde láyé. Kété tọba Olúbàdàn jẹ eyín ọba Rashidi Ládọjà gbadéwọ̀lú tó di Olúbàdàn ti ìlú Ìbàdàn, Sunday Igboho gbéra ó lọ bá bàbá, wọ́n sì pàdé bòńkẹ́lẹ́. Àsí èyí tí olóyè Sunday Igboho lọ bá bàbá sọ ni pé bí wọ́n ó ṣe yọ orúkọ òun kúrò nínú wanted tó jẹ́ pé òun ò ní access sí bank account òun. Bákan náà òun tún lè yan fanda nílùú bàbá òun ó sì lè lọ ibi tó bá wù òun láti travel. Bàbá ti wá gbégbésẹ̀ ńlá. Kí ni ìgbésẹ̀ tí Olúbàdàn gbé? Mò ń bọ̀, ẹ kọ́kọ́ wo fídíò yìí náà. Dá mi dúró, ẹ má dá mi dúró, kádàrá mi ò ṣe dá dúró, ẹ má dá mi dúró, ẹ má dá mi dúró, ẹ má dá mi dúró, kádàrá mi ò ṣe dá dúró, ẹ má dá mi dúró. Lẹ́yìn ìgbà tí olóyè Sunday Igboho torí ọba Rashidi Ládọjà pé kó bóun bẹ bàbá Tinubu kó yọ ọkọ òun kúrò nínú wanted, ọba Rashidi Ládọjà náà gbéra ó dìlú Àbújá lọ́dọ̀ ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu láti lọ bá bàbá sọ̀rọ̀ lórí bí wọ́n ó ṣe gbé olóyè Sunday Igboho kínú nínú wanted. Ẹ̀yin ọmọ Yorùbá, òmìnira ti wá dé báyìí. Òmìnira tí mo ló dé àtàṣírí ìpàdé tí wọ́n jọ ṣe ó ti tú. Báyìí bá a ṣe ń sọ̀rọ̀ yìí, President Bọ́lá Ahmed Tinubu ó ti gbé orúkọ olóyè Sunday Igboho tó jẹ́ ajàgbàrà fọ́mọnìyàn nílẹ̀ Yorùbá, ó ti gbé kúrò nínú wanted. Bàbá lè yan fanda bó ṣe wù lórílẹ̀‐èdè bàbá rẹ̀, ó lè travel lọ ibi tó bá wù. Bákan náà ó ti ní access sí account number rẹ̀, ó lè gbowó bó ṣe wù, ó lè ṣe bó ṣe wù. Àwọn ènìyàn ti ń fi kárí jíṣẹ́ sí ọba Olúbàdàn pé ó ṣèyí ó ṣe dáa. Túláàsì lẹ́gbàá.